ẹ jọ̀ọ́ ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn kàn lọ lẹ́ẹ̀kan náà ni ẹ má bínú ẹ jọ̀ọ́ nẹ́tíwọ̀kì yẹn ló dá wa dúró báyẹn ló kàn lọ so a tún ti padà sórí ètò náà nìyẹn ẹ má bínú mò ń sọ̀rọ̀ nípa èso mà irú èso wo la jẹ́ nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ irú èso wo ni èmi àti yín jẹ́ lọ́wọ́ ọmọ ìwé Matthew 3:10 ó sọ fún wa ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ibẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ jẹ́ èso rere ní àárín ara wa a gbọ́dọ̀ jẹ́ èso rere ní inú ẹbí a gbọ́dọ̀ jẹ́ èso rere fún orílẹ̀-èdè ibi tí a wà a gbọ́dọ̀ jẹ́ èso rere fún ìlú tí a ń gbé mò ń sọ̀rọ̀ nípa èso lórúkọ Jésù ohun rere tó yẹ wá yẹ ayé wa Ọlọ́run májẹ̀mú yóò ṣe fún wa ẹ jẹ́ ká jẹ́ èso rere nínú ayé yìí Ọlọ́run ti dá wa sí inú ayé fún ara wa náà ẹ jẹ́ ká jẹ́ èso rere ní ibẹ̀ lórúkọ Jésù a ò ní gbé èrè tìjú mò ń sọ̀rọ̀ nípa èso tí a bá lọ wòwe Matthew 3:10 yẹn a ó rí kà níbẹ̀ Ọlọ́run ti gbé igi rẹ̀ náà bí Ọlọ́run ṣe ti dá èmi àti ẹ̀yin Ọlọ́run ti dá wa náà ṣùgbọ́n irú èso wo la jẹ́ láàrin ara wa mọ́mì dádì irú èso wo la jẹ́ ní wákàtí yìí irú èso wo ni wọ́n tiẹ̀ lè pè wá ní àárín àwọn ènìyàn gan-an ní ìlú àti orílẹ̀-èdè tá à ń gbé nì ní ìletò àti ìtòsí tí a wà yìí irú èso wo la jẹ́ ṣé èso wa jẹ́ èso tó dára èyí tí ó ṣe é súnmọ́ mò ń sọ̀rọ̀ nípa èso ara èso tí Ọlọ́run dá náà ní yèrèpé ara èso tí Ọlọ́run dá náà ní yèrèpé ara èso tí Ọlọ́run dá náà ní èyí tó dàbí pé à ń wò ó wípé kò dára torí kò sí ẹni tó lè fọwọ́ kàn án tí ò ní bọ́ aṣọ sílẹ̀ tí ò ní máa yún ara bí ó ṣe wà yẹn bẹ́ẹ̀ náà ni èso ènìyàn kọ̀ọ̀kan jẹ́ bí èso ṣe wà bẹ́ẹ̀ náà ni ẹnì kọ̀ọ̀kan jẹ́ nínú ayé ẹlòmíràn jẹ́ èso tí ó dára tí ó ṣe súnmọ́ bàbá màmá ẹlòmíràn jẹ́ èso tí ò dára tí ò ṣe súnmọ́ mò ń sọ̀rọ̀ nípa èso lórúkọ Jésù èso ayọ̀ yóò pọ̀ fún èmi àti yín jẹ dáàdì mọ́mì mo ní lórúkọ Ọlọ́run alààyè èso ayọ̀ yóò sopọ́n fún èmi àti ẹ̀yin jẹ ẹlòmíràn à ń wò nítòótọ́ ní inú ẹbí tàbí ní inú ará ó jẹ́ ẹni tó dára tó sì ní ọrọ̀ ṣùgbọ́n bí a ṣe ń wò ó pé ó jẹ́ èso tí gbogbo wa yẹ ká máa ká mu tàbí ó jẹ́ èso tí ó yẹ kí gbogbo wa kó máa súnmọ́ a fi ọ̀rọ̀ rẹ̀ wé èso bí èso yèrèpè tí ò ṣe é súnmọ́ rárá ẹ̀rí bí ọsàn bá ti wù kó pọ́n kó gbó tó nínú igbó kódà kó má sí ọ̀nà níbẹ̀ ayé máa ń la ọ̀nà lọ bá níbẹ̀ ni lórúkọ Jésù kí ọdún kó tó parí ayé yóò la ọ̀nà ohun rere kàn yín mọ́mí ẹ ṣe àmì dádì mi ẹ ṣàmì mo ní lórúkọ Jésù ayé yóò la ọ̀nà rere kàn yín wọ́n fi ọ̀nà rere ṣe kíni wọ́n fi wá ayé yín kàn mò ń sọ̀rọ̀ nípa èso tí Ọlọ́run dá náà ni òun náà ni yèrèpé jẹ́ ṣùgbọ́n kò ṣeé ṣe kíni kò ṣeé súnmọ́ rárá kò tiẹ̀ ṣeé ṣe kíni kò ṣeé tọ́ bí a ṣe lè súnmọ́ igi ọsàn tí a lè súnmọ́ ìrèké láti gé kò sí ẹni tó lè sọ pé báyìí náà lòun ṣe lè sábà gé igi tí èso yèrèpé bá so mọ́ bí ìṣẹ̀dá àwọn ènìyàn kọ̀ọ̀kan tó ṣe rí nínú ayé nìyẹn ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe kíni a gbọ́dọ̀ jẹ́ èso ayọ̀ láàrin ara wa irú èso wo ni ẹ̀yin mọ́mì mò ń béèrè lọ́wọ́ yín dádì irú èso wo ni ẹ̀yin mò ń béèrè lọ́wọ́ yín dádì mi ṣé èso èyí tó wúlò fún àwọn ènìyàn kan ni àbí èso tí ò wúlò fún ẹnikẹ́ni rárá a gbọ́dọ̀ jẹ́ èso tó wúlò fún gbogbo ènìyàn nítorí pé kíni
tí a bá lọ ka ìwé Matthew 3:10 yẹn, Olúwa ti ṣe, ó ti ṣe tiẹ̀ náà, kìkìdá wa lókù tá a ṣe tiwa láàrin ara wa. Ohun tá a dẹ̀ ń wò tá a dì mọ́ wá tá a rò bóyá ẹni tí mo kó lọ́wọ́ yìí bó ti wù kó pọ̀ tó, mi ò ní fún ẹnikẹ́ni nínú rẹ̀. Àfi ọwọ́ èso tí ń ṣe èso yèrèpè tí ò wúlò fún kankan. Àfi ọwọ́ èso tí ń ṣe tó jẹ́ èso yèrèpè tí ò wúlò fún ẹnikẹ́ni. Kìkìdá ìkà ni yèrèpè máa ń ṣe. A ó rí nígbà tí ó bá di ìgbà tí afẹ́fẹ́ bá fẹ́ tí ẹ̀rùn bá ń bọ̀, àwọn ènìyàn tí wọ́n bá fẹ́ kọjá níbi tí yèrèpè wà, wọ́n gbọ́dọ̀ po ojú torí afẹ́fẹ́ lè fẹ́ lùyàn. Èso kan náà sínú Ọlọ́run ló dá. Èso kan nìyẹn Ọlọ́run ló dá. Abájọ tí ìwọ First Timothy 6:7 ó ní àmú ohun kankan wá sí inú ayé yìí. Dádì, a kì yóò sì mú ohun kankan jáde ní ibẹ̀. Òótọ́ nígbà tí a wá sí inú ayé, tí a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun, ẹ̀rí yóò dìkúkú báyìí ni. Àwa aláṣẹ̀ṣẹ̀ máa la ọwọ́ rẹ̀, bá a tún là bá tó pẹ́ yóò tún dì í. Wọ́n fi yé wa pé òun di ilé ayé mọ́wọ́, òun di ilé ayé mọ́yà. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá kọjá lọ tó kù ní inú ayé yìí, tí ẹ̀mí rẹ̀ ti lọ kúrò ní ara rẹ̀ tó kù àgọ́ ara nìkan. Dádì, mọ́mì mi, kódà bẹ́ẹ̀ fẹ́ ká ọwọ́ rẹ̀ kò bó ṣe máa tẹ̀ rèé. Torí pé ó sọ fún wa pé òun ò mú nǹkan kan wá, òun ò mú nǹkan kan lọ báyìí. Bóyá wọ́n fi aṣọ bò láṣìírí gan, bóyá ìhòòhò ló wà kò tiẹ̀ mọ̀ mọ́, nítorí ìmí tó ń bẹ nínú rẹ̀ Olúwa ti mú kúrò. Ìmí inú rẹ̀ ti kúrò. Ó ti di kíni? Ó ti di òfìfo ní ilẹ̀ẹ́lẹ̀. A gbọ́dọ̀ jẹ́ èso rere fún gbogbo ènìyàn. A gbọ́dọ̀ jẹ́ èso rere ní àdúgbò tí à ń gbé yẹn gangan. A gbọ́dọ̀ jẹ́ èso rere ní ìletò tí ẹ wà, mọ́mì mi àti dádì. Mọ́mì, dádì mi, ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn, a gbọ́dọ̀ jẹ́ èso rere fún gbogbo ènìyàn láti jẹ́ pé kíni? Wọn ò lè máa ká níbẹ̀, wọn yóò lè máa mu níbẹ̀. Ní bí ìgbésí ayé ẹlòmíràn ṣe rí ní àdúgbò tó ń gbé gan, wọn ò lè sọ̀rọ̀ ẹ̀ ní ìsọ̀rọ̀ àlàáfíà. Èso ni mò ń sọ nípa rẹ̀. Èso ni mò ń sọ nípa rẹ̀ fún wa ní ọ̀sán yìí. Wọn ò ní sọ ọ̀rọ̀ rẹ̀ ní ìsọ̀ àlàáfíà. Ẹlòmíràn gan wà tó jẹ́ pé ó máa ṣe ohun tó dára fún, ṣùgbọ́n ní inú rẹ̀ àti ní ẹnu rẹ̀ ọ̀rọ̀ ibi ni yóò máa sọ nípasẹ̀ ènìyàn. Ṣùgbọ́n tiwa ni ká ṣe kíni? Ká wá pé ká sì ṣe kíni? Ká fún un ní ọ̀rọ̀ rẹ̀, ká dá sí ní ara. A gbọ́dọ̀ jẹ́ èso tó pé ní inú ayé yìí, nítorí nígbà tí a bá lọ tán, tí wọ́n yóò fún wa fi sọ pé lágbájá ayé rẹ̀ yọ sílẹ̀. Dádì, mọ́mì mi, ṣé wọ́n tẹ̀lé sọ pé ayé yín lè yọ sílẹ̀ ní ibì kan bí? Ní inú ẹbí lásán ṣé wọ́n lè sọ? Tí wọn ò bá rí yín fún ọjọ́ kan àbí ọjọ́ méjì, ṣé wọ́n lè sọ nípa rẹ̀ pé a kò rí ènìyàn yìí, ó sì ti ṣe kíni? Ó ti gbò wá. Nígbà tí èèyàn bá jẹ́ èso tó dára ni. Nígbà tí a bá jẹ́ èso tó dára ni, mọ́mì. Dádì mi, nígbà tí a bá jẹ́ èso tó dára ni. Ẹlòmíràn yóò kú gan, pàápàá wọn ò tún máa sọ pé àtúnkútúkù rẹ̀ nígbà tó jẹ́ pé kò ní ìwúlò kankan ní ìletò àti àdúgbò tí ó ń gbé. Kò ní ìwúlò kan ní ìletò àti ìlú tó wà. Àfi ká jẹ́ èso rere ní àárín ara wa, ká jẹ́ èso ayọ̀ láàárín ara wa, nítorí èso tó dára ni ló yẹ ká jẹ́ láàárín ara wa. Mò ń sọ̀rọ̀ nípa èso. Tí a bá lọ wo Ádámù àti Éfà, ẹ rí pé èso yìí náà ló kọ́kọ́ dá wàhálà sílẹ̀. Ní èyí tí èṣù ní alárékérekè tó wò ó pé ọ̀nà wo lòun lè gbà wọ inú ayé obìnrin yìí. Bó tẹ̀ jẹ́ pé ńgbà tí ọkùnrin yìí dá wà níbẹ̀, tí í ṣe Ádámù, kò ṣe kíni? Òun ò rọ́nà láti débẹ̀.
ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá wò ó pé kó má bàa dá dúró, kó má bàa ṣe kíni, kó má jẹ́ òun nìkan tó wá kùn ní oorun, tó sì ṣe kíni, tó yọ ìkan nínú ẹ̀fọn rẹ̀, tó sì fi ṣe kíni, tó fi dá ẹlòmíràn tí ṣe obìnrin. Fúnra rẹ̀ gan ló sọ ọ́ lórúkọ, ló pè ní Éfà. Kì í ṣe pé Ọlọ́run ló bá fún ní orúkọ yìí, ṣùgbọ́n ṣé nípasẹ̀ èso kí alárékérekè tó ti wọ inú ayé rẹ̀, ó wá ti di tí bàbá jẹ èso tí eyín wá kan àwọn ọmọ. Èso ni mò ń sọ nípa rẹ̀. Ó wá di tí àwọn bàbá ti jẹ èso tipẹ́tipẹ́, tí Éfà ti jẹ èso tó ti fún Ádámù jẹ, ṣùgbọ́n tó ti fa ègún. Ṣé wá lè sọ pé nípasẹ̀ èyí irú ọkùnrin àbí obìnrin tó kọ̀ tí kò ràn ẹnì kejì lọ́wọ́, irú ọkùnrin àti obìnrin tí kò ṣe kíni, tí ò jẹ èso tó dára ní àdúgbò tí ó ń gbé, a jẹ́ pé iṣẹ́ èṣù àti àwọn ọmọ ogun ẹ̀ èyí tó ṣekù sínú Éfà nì, a jẹ́ pé ló ń ṣẹ nínú ayé rẹ̀. A sì gbọ́dọ̀ jẹ èso rere. Dáàdì mọ́mí, a gbọ́dọ̀ jẹ èso tó dára, nítorí ilé ayé yìí kì í ṣe tiwa. A ó kọjá kúrò ní ibì kan, níjọ́ kan la ó kọjá kúrò níbẹ̀. Àfi ká jẹ èso tó dára nínú ayé yìí. Ẹ bá mi lọ wo ìwé John 16:33. Ẹ rí, tí a bá tún lọ wo ọ̀rọ̀ yìí, a mọ̀ wípé ilé ayé yìí ò ní fálù kankan rárá, àfi ká pé ní àárín ara wa. Dáàdì, ẹ jẹ́ ká gbàdúrà ní ọ̀sán yìí. Nípa èso yẹn, jẹ́ kọ́kọ́ sọ fún Ọlọ́run mà. Ẹ jẹ́ kọ́kọ́ sọ fún Ọlọ́run. Mímọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára. Ó ṣeéṣe ká mọ̀ mọ́. Dáàdì, ó ṣeéṣe ká mọ̀ mọ́ pé ó yẹ ká jẹ èso tó dára. Ẹ jẹ́ bẹ̀bẹ̀ fún agbára tá jẹ́ pa lè fi sọ fún Ọlọ́run, tá a fi lè jẹ èso tí ó dára mọ́mì. Ó ṣeéṣe ká mọ̀ mọ́. Bẹ́ẹ̀ ohun tó tọ́ ni láti ṣe kíni, láti jẹ èso tó dára. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, wọ́n máa ṣe mí ní èso yèrèpè, torí yèrèpè ò ṣe súnmọ́. Ó máa dá wà nínú igbó ni, kò sẹ́ni tí kọjá níbẹ̀. Ẹ̀mí máa kọ́ mi mọ̀ ṣe. Olúwa, yí ayé mi padà, jẹ́ kí n jẹ èso ayọ̀ fún àwọn ènìyàn. Jẹ́ kí àwọn ènìyàn kó sọ pé èso tó dára ni mí. Bí igi àjàrà yín ti wù tó dára yìí, mọ́mì dáàdì tẹ̀sí ní owó tẹ̀ ní ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ ò so èso fún ẹnikẹ́ni jẹ, kò sẹ́nikẹ́ni tó jẹ nínú èso yín. Ẹ já sọ fọlọ́run. Olúwa, kọ́ mi mọ̀ ṣe. Olúwa, jẹ́ kémi náà jẹ́ èso ayọ̀ fún àwọn ènìyàn kan. Olúwa, ṣe mí ní èso pàtàkì, èyí tí ó jẹ́ pé igi àjàrà mi, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó lè sá sí abẹ́ òjìji rẹ̀. Olúwa, ràn mí lọ́wọ́, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run má jẹ̀mú. Bàbá o, Olúwa, ṣe mí ní èso àjàrà tó dára. Ọba tó pọ̀ ní ipá àti agbára, ó yá ṣe mí ní èso àjàrà tó dára, kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kó lè máa ṣe kíni, kó lè máa sá sí abẹ́ rẹ̀. Ọlọ́run, ràn mí lọ́wọ́ débẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Dáàdì mọ́mì, Olúwa yóò ṣe yín ní èso àjàrà gidi. Èso àjàrà tọ́lọ́run ṣe yín lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní orúkọ Jésù. Mo lẹ́ẹ̀ní rẹ̀ dànù. Mọ́mì mi, ẹ̀ní rẹ̀ dànù. Ọfà ayọ̀fẹ̀ èso dẹ̀ níbẹ̀ èso náà lára yín. Ẹ ó so pọ́jẹ fún àwọn ènìyàn mìíràn tá ẹ lè fà wọ́n lọ́wọ́ sókè. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ rí lórí èso yẹn, kódà mi ò ní gbàjọ àdúrà kan báyẹn lọ. Iṣẹ́ pọ̀ fún wa tá a máa ṣe lénìí. Ẹ rí pé a ti súnmọ́ ọdún ti súnmọ́ wa. Ẹ jẹ́ gbàdúrà. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run, ṣàánú fún mi. Gbogbo àjọ ẹkún tí àwọn ènìyàn ti ń dá, ọ̀mí má gbà mí. Má jẹ́ ń bá wọn dájọ́ ẹkún òjijì. Ìdájọ́ ẹkún ìbànújẹ́ má jẹ́ ó ṣẹlẹ̀ nínú ilé mi. Gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run, má jẹ̀mú àjọ ẹkún tí àwọn èèyàn míì ti ń san. Olúwa, gbà mí. Bàbá, gbà mí. Má jẹ́ bá wọn dájọ́ ẹkún nínú ilé mi.
nínú ilé mi lórí nínú àwọn ọmọ mi. Ọlọ́run májẹ̀mú, dádì ẹ gbàdúrà yìí, mọ́mí ẹ gbàdúrà yìí. Gbogbo tí ń ṣe ohun ẹkún òjijì tí ayé máa ń gbà lọ́wọ́ ènìyàn, lórúkọ Jésù mọ́mí dádì mo ò ní gbà nínú ilé wa. Ọlọ́run májẹ̀mú mo ní yóò sàmì sí ilé wa. Ọba àwọn ọba yóò ràn yín lọ́wọ́. Ẹ ò ní sunkún ìyà lórí àwọn ọmọ. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ já lọ tún sọ fún Ọlọ́run, ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́. Ọba àwọn ọba ràn mí lọ́wọ́, ṣàánú fún mi. Gbogbo bàtà tí ń ṣe bàtà ẹkún, bàtà ọ̀fọ̀, èyí tó máa sọ pé tá máa kó gbogbo ẹ̀jọ́ sínú gbogbo ẹ̀jọ́ sínú báskẹ́ẹ̀tì, ó ti ń pọ̀jù lójú ọ̀nà. Ọlọ́run gbà mí, má jà yọ bọ́ sí ẹnu ọ̀nà mi ní òpin ọdún, ibi ọdún ṣe lọ sópin. Ọlọ́run ràn mí lọ́wọ́, má jẹ́ wọ́n bọ́ sí ẹnu ọ̀nà mi tọmọtọmọ. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo bàtà ọ̀fọ̀, bàtà ẹkún tí wọ́n máa kójọ sínú apẹ̀rẹ̀ ní orúkọ Jésù, lónìí ní orúkọ Jésù, Olúwa finá sí. Bàbá finá jó, má jẹ́ wọ́n dà sí ẹnu ọ̀nà wa. Ẹ̀mí mọ́ bá tó pọ̀ ní ipá àti agbára, má jẹ́ wọ́n dà sí ẹnu ọ̀nà yín. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Lórí èèyàn Olúwa kó fi àṣẹ dá wa lóhùn. Ọba àwọn ọba kó fi àṣẹ dá wa lóhùn. Bàtà ẹkún, bàtà ọ̀fọ̀ wọn ò ní dà sẹ́nu ọ̀nà wa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Dáàdì tí mò ń wò yìí, ẹ jẹ́ gbàdúrà. Ẹ gbàdúrà pé òpin ọdún tó ń lọ yìí, ogun ẹ̀san tó lè fa ikú òjijì wọnú ayé yín yìí, mo rí pé ọwọ́ ọfà rèé. Ọfà ìbànújẹ́ ò gbọdọ̀ wọ inú ayé mi. Gbogbo tí ń sọfà ìbànújẹ́ tẹ̀yàn gbé wọnú ọdún mìíràn, èyí tí èṣù bá lòun gbé bọ̀ sínú ayé, má jẹ́ wọ́n ráyè inú ayé mi. Ẹ gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọfà ìbànújẹ́ dádì mọ́mì lórúkọ Jésù kò ní bà yín. Gbogbo ọfà ìbànújẹ́ tí èṣù máa ta kiri yẹn, lórúkọ Ọlọ́run alààyè, mo ní wákàtí ọ̀wà ní orúkọ Olúwa fòpin sí. Mo ní ò ní bà wá lórúkọ Ọlọ́run alààyè, tọmọtọmọ kò ní bà wá lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ tún sọ fún Ọlọ́run mọ́mì, ẹ jẹ́ sọ fún Ọlọ́run, gbogbo kòtò àṣẹ ìkówójọ tí ọ̀tá gbé síwájú yín yìí, ó mà dandan kọ́ Ọlọ́run fòpin sí. Mọ́mì ó dandan kọ́ Ọlọ́run fòpin sí. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, kòtò àgbàná tí èṣù tọ́gbẹ́ sí inú ayé mi, tó ní tí n bá ti ṣẹ́ kí n máa kówó dà síbẹ̀, ẹ̀mí mọ́ bá mi kún ní wákàtí ọ̀wọ́. Ẹ gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Gbogbo kòtò àgbàná, kòtò àṣírí èyí tí èṣù gbé síwájú yín, mọ́mì ẹ gbàdúrà yìí dáadáa. Lónìí ní orúkọ Jésù, Olúwa kó máa kún. Ẹ̀jẹ̀ Jésù yá máa dípa gbogbo kòtò àṣírí yẹn. Lónìí ní orúkọ Jésù, Olúwa dípa. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ tún gbàdúrà yìí. Dáàdì tí mo wò yìí, ẹ jẹ́ sọ fún Ọlọ́run, ohun tí mo rí ni mò ń sọ fún yín. Ọlọ́run gbà mí lẹ́tà ẹkún tí èṣù kan tó lóun fẹ́ fi ránṣẹ́ sí mi ní òpin ọdún yìí. Ọlọ́run má jẹ́ mo yá fi iná jó. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára Jésù, agbára Jésù. Lẹ́tà ẹkún tí èṣù kọ yìí, èyí tí ènìyàn bí kọ yìí, èèyàn bí tó wù kó máa kọ, ariwo ẹkún nínú ilé wọn ni kó ti máa ṣẹlẹ̀. Gbogbo lẹ́tà ẹkún, lẹ́tà ọ̀fọ̀, lónìí ní orúkọ Jésù, Olúwa fi iná jó dànù. Bàbá fi iná jó dànù. Ọmọ fi iná jó dànù. Gbogbo tí ṣe lẹ́tà ẹkún, lẹ́tà ọ̀fọ̀ lórí yín, lórí ọmọ tàbí lórí ọmọ tàbí náà, Ọlọ́run má jẹ̀mú ó yá fi iná jó. Ọba àwọn bá fi iná jó dànù. Mọ́mì lórúkọ Jésù, Olúwa yóò fòpin sí. Ẹ nígbà lẹ́tà ọ̀fọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Mọ́mì ẹ jẹ́ gbàdúrà yìí. Inú kòtò ọgbun àwọn ẹ̀mí òkùnkùn èyí tí wọ́n mú ògo mi wọ̀nyí, ẹ lọ sọ fún Ọlọ́run, Olúwa fà á jáde. Ẹ̀rí ọdún yìí ò gbọ́dọ̀ tó lọ mọ́ yín lọ́wọ́ o. Ṣé ẹ mọ̀ pé a sì ṣe máa gbàdúrà yìí, ṣùgbọ́n mò ń wò ó pé a ti lọ fi ẹjọ́ ẹni sùn. Ibi wọ́n mú orúkọ lọ́nì, inú ọ̀gbun àwọn ẹ̀mí àìmọ́ ni. Ẹ sọ fún Ọlọ́run, inú ẹ̀mí àìmọ́ tí wọ́n mú ọ̀gbun orúkọ mi lọ, tí wọ́n mú ìṣẹ̀dá mi lọ, tí ṣiṣẹ́ wá tó ń jìyà bí ọ̀lẹ, ẹ̀mí ò wọ́n ní wákàtí ọ̀wọ̀ yìí,
Ọlọ́run lọ forúkọ mi jáde gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù nínú ọ̀gbun kòtò ibi tí ọ̀tá tí wọ́n ti orúkọ yín bọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí nínú ọ̀gbun ni tí wọ́n kí orúkọ yín bọ̀ nínú ọ̀gbun ẹ̀mí àìmọ́ nínú ẹ̀mí àwọn òkùnkùn tí wọ́n so wọ́pọ̀ tí wọ́n parapọ̀ tí wọ́n mú orúkọ yín wọ̀ lónìí ní orúkọ Jésù ẹ̀mí mọ́ yá kó fọ orúkọ yín jáde bàbá ò ní orúkọ Jésù ó yá fọ orúkọ wọn jáde ọmọ ò ní orúkọ Jésù ó yá fọ orúkọ wọn jáde ẹ̀mí mọ́ ní orúkọ Jésù Olúwa yóò fọ orúkọ yín jáde nínú ọ̀gbun ìbànújẹ́ tí wọ́n kìbọ̀ yẹn Ọlọ́run májẹ̀mú yóò fà jáde ẹ ó rí ọwọ́ yín mú bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ tó sọ fún Ọlọ́run ẹ jẹ́ tó gbàdúrà yìí ká tó lọ sínú ìpele mìíràn ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ẹ rí wọ́n máa gbẹ́ kòtò ọmọ ṣiṣẹ́ ọmọ lówó ṣùgbọ́n ò ní nǹkan pàtó tó ọmọ náà lé lórí o ò sì ní ṣe kíni o ò ní nǹkan pàtó kan tó sọ pé n tó ṣe nínú ayé rẹ̀ mọ́mì dáàdì mi tí n bá ti ń gbàdúrà yẹn fún yín ẹ máa fọwọ́ yẹn gbó ara wọn ẹ máa fọwọ́ yẹn gbóra wọn ẹ jẹ́ sọ fọlọ́run kòtò ọ̀gbun má ṣe rere ọ̀gbun kòtò ìbànújẹ́ ètí ìkà ìdílé àti àwọn ẹ̀mí àìmọ́ tí wọ́n gbé sínú ọwọ́ yín wípé ká ẹ máa ṣẹ́bi ẹni ká ẹ máa jẹ̀jẹ̀ ìlérí lónìí ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá máa fọ́ bàbá máa fọ́ ọmọ máa fọ́ ẹ̀mí máa fọ́ ọ̀gbun kòtò àṣẹ èrí yẹn ẹ̀ ń ṣiṣẹ́ ní tòótọ́ ṣùgbọ́n àlẹ́sọ́pọ̀ pàtó rè tẹ́ fowó ṣe àlẹ́sọ́pọ̀ pàtó rè tẹ́ ti ṣe nínú ayé lónìí ní orúkọ Jésù Olúwa máa dí kòtò nì ní wákàtí ọ̀wọ̀ yóò yá máa dí kòtò nì gbogbo kòtò má ṣe rere gbogbo kòtò ọmọ pawó ọmọ ṣẹ́sùgbọ́n òní ní ohun pàtó nínú ọwọ́ yẹn ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá kó máa fọwọ́ náà bàbá ó yá máa fọ́ ẹ̀mí ó yá máa fọ́ láti wákàtí ọ̀wọ̀ ìlọ Ọlọ́run má jẹ̀mú yá kó dí kòtò náà ká gbogbo kòtò kọ́ ẹ má ṣẹ́kẹ́ dí erin ká ẹ má jẹ̀jẹ̀ lírí yẹn ó ti dọ́kun lónìí Olúwa fòpin sí bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ tó lọ gbàdúrà kan yìí ká tó lọ sínú ìpele mìíràn ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo àsopọ̀ àwọn ẹ̀mí àìmọ́ tí wọ́n sopọ̀ lórí ìrìn àjò ayé mi tí wọ́n wá ní yín máa fẹ́ tí gbọ́ ọ̀rọ̀ ọkọ ni ṣùgbọ́n wọn ò ní ìtẹ̀dọ́ mọ́mí ò ti tó gẹ́ ọdún yìí mà ti ń tán lọ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe di pé wọ́n ń gbé yín ní wọ́n gbé yín dùlẹ̀ ẹ wá di pé wọ́n wá fi yín ṣe ọbẹ̀ tí wọ́n ń tọ́ wò wípé wọn náà lọ ọbẹ̀ lọ́tọ́ tí ẹ wò ẹja sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo aṣọ èrí bá a ṣe bá fi wọ Joshua Ọlọ́run bẹ́ẹ̀ yín bọ̀ dànù Ọlọ́run gbà mí wọ́n bọ́ aṣọ ògo kúrò lára Joshua wọ́n dẹ̀ fa aṣọ èrí wọ̀ ẹ̀rí Ọlọ́run yóò gbẹ̀yìn náà ní òní bàbá gbà mí aṣọ èrí èyí tí ènìyàn ibi èyí tí ìkà ìdílé èyí tí ẹ̀mí àìmọ́ tí wọ́n so wọ́pọ̀ tí wọ́n sọ awọ́ ara wọn pọ̀ tí wọ́n fi wọ ayé yẹn táyé yẹn wá dàbí pé ẹ fẹ́ etí gbọ́ ọ̀rọ̀ ọkọ ni mọ́mì ẹ fẹ́ etí gbọ́ ọ̀rọ̀ ọkọ ni dádì ẹ fẹ́ etí gbọ́ ọ̀rọ̀ ìyàwó ẹ̀ tó dára ni lónìí ní orúkọ Jésù Olúwa yóò fòpin sí ó yẹ gbàdúrà yìí orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù gbogbo ọwọ́ àìmọ́ ọwọ́ èrí èyí tí wọ́n sọ ara wọn pọ̀ tó yẹ pé ọwọ́ èrí lọ́wọ́ tí wọ́n kò wọ́n ò sí ní ọwọ́ tí fàyàn lọ́wọ́ sókè wọn ò sí ní ọwọ́ tí ṣẹ́gun ayé ènìyàn ṣùgbọ́n wọ́n pe ara wọn ní ọwọ́ èrí wọ́n wá sọ ara wọn pọ̀ ẹ wá fẹ́ tí gbọ́ ọ̀rọ̀ ọkọ ṣùgbọ́n kò di músẹ́ lónìí ní orúkọ Jésù Olúwa fòpin sí bàbá Olúwa kò fi òpin sí gbogbo ọ̀rọ̀ ọkọ tí ẹ ò níyẹn lónìí ní orúkọ Jésù aṣọ èrí ara yín Olúwa kó bọ̀ dànù aṣọ èrí ara yín Olúwa yóò bọ̀ dànù ọkàn yín yóò balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ má bínú sí ohun yẹn o ẹ dákun torí ọlẹ́ má bínú rárá ṣe rí àṣẹparí àwọn ìṣòro kan ní lóhun yẹn fi rí bẹ́ẹ̀ ẹ má bínú mi ò lè má fẹ́ ṣe prógrámù mi fẹ́ má ṣiṣẹ́ Ọlọ́run má jẹ̀mú Olúwa gbà mí tó o bá ti bá aṣọ èrí yẹn kúrò ní ara mi Ọlọ́run má jẹ̀mú bá mi fi jọ́nà torí mo ń wò pé bàbá kan rèé nítòótọ́ wọ́n ti bọ́ aṣọ èrí yẹn ní ìgbà kan rí tí wọ́n fẹ́ là ṣùgbọ́n gbà wọ́n tó ṣe kéne wọ́n tó wò ó tó sùsùn gbà wọ́n tó ti ráyè wọ́n tó ti rápá láǹgbà tó náà ò lè gbàdúrà tó ti ní ìrẹ̀wẹ̀sì nínú àdúrà
tó náà ò lè gbàdúrà wọ́n bá tún jẹ́ máa sọ wọ́n bá tún pè wọ́ aṣọ bá tiẹ̀ kú òní kan gbàdúrà bá tún di méje ẹ̀mọ̀ pé tí ẹ̀mí òkùnkùn kan bá jáde tí wọ́n bá lè lọ téèyàn bá lè gbàdúrà gidi tí èèyàn lè gbàdúrà gidi tí wọ́n padà wá tó bá padà wá báyìí yóò padà wá pẹ̀lú full force ni o yóò padà wá pẹ̀lú àwọn ẹ̀mí àìmọ́ tó tún pọ̀ torí yóò tún kó wẹ́wẹ̀wẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó ṣe rí dádì mọ́mì mi bẹ́ẹ̀ ló ṣe rí ẹ gbàdúrà yẹn nítòótọ́ sùn gbogbo yẹn ṣẹ́ nígbà tó yẹ ogun yẹn tún padà ẹ jẹ́ sọ fún ọlọ́run o ogun tó ṣẹ nínú ayé mi lọ́sàn-án yìí ogun tí wàá ṣẹ nínú ayé mi lọ́sàn-án yìí ogun ẹ̀ ní adé lórí ogun ẹ̀ ní ìtẹ̀dó ọkọ ogun ẹ̀ ní ìtẹ̀dó ìyàwó gidi lónìí ní orúkọ Jésù tó bá ti bọ́ kúrò nínú ayé mi ó yá fi iná sí ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù ogun tí wàá ṣẹ nínú ayé mi ní ọ̀sán yìí wọ́wọ́ èérí àti ọwọ́ àìní ní ìtẹ̀dó ọkọ àìní ní ìtẹ̀dó ìyàwó gidi ní inú ayé yín lónìí ní orúkọ Jésù Olúwa bá sọ èrí náà dànù tó bá sì ti ń bọ̀ ya fìnà sí bàbá fìnà sí ọmọ fìnà sí ẹ̀mí má fìnà sí Olúwa ó yá kó èrúrú rẹ̀ Ọlọ́run bá wá fẹ́ dànù kó má ṣe wọnú ayé yín mọ́ mọ́mì dáàdì ní orúkọ Jésù ìyàwó gidi yóò tẹ̀ yín lọ́wọ́ dáàdì mi mo ní ìyàwó gidi yóò tẹ̀ yín lọ́wọ́ mọ́mì mo ní ọkọ rere ọkọ aláàánú òní yóò tẹ̀ yín lọ́wọ́ gbogbo ogun àmúbọ̀ yẹn ti òpin ti dé bá lónìí Olúwa ti fòpin sí i bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa kó àṣẹ dá wa lóhùn lórí ọ̀rọ̀ ibùjókòó àti ìtẹ̀dó yẹn lórí ọ̀rọ̀ aṣọ èrí tí wọ́n máa ń gbé wa ayé ènìyàn tó yẹ pé ayé ènìyàn nítumọ̀ yẹn lónìí ní orúkọ Jésù Olúwa ti fi òpin sí i dáàdì mi mọ́mì Olúwa yóò tún ayé yín ṣe ayé yóò sì ní ìtumọ̀ mọ́mì mo ń sọ fún Ọlọ́run pé bí a ti kọ̀ yín sílẹ̀ a ó pè yín padà lórúkọ Jésù ni ibi tí a ti kọ̀ yín sílẹ̀ yẹn tí wọ́n ti wò ó pé ẹ̀já mọ̀ kankan yẹn a ó pè yín padà pẹ̀lú àṣẹ Ọlọ́run májẹ̀mú bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù à ń lọ nínú ìpele mìíràn ẹ jẹ́ gbàdúrà àdúrà ní ẹ̀rí pọ́dún yìí ti ń tán lọ ó ti ń tán lọ gbogbo tó kù fún wa ní ìsìn lọ́pọ̀sẹ̀ méjì tó bẹ́ẹ̀ mọ́ bó ti ẹ̀pọ̀sẹ̀ méjì sọ́pọ̀sẹ̀ mẹ́ta mọ́ ni ẹ jẹ́ sọ fún Ọlọ́run Olúwa sọdún ayọ̀ fún mi ẹ̀mí mọ́ sọdún ayọ̀ fún mi ọdún mi má jọ já sí ẹkún Ọlọ́run má ṣe mí lẹ́ni wọ́n tì mọ́lẹ̀ lásìkò ọdún Olúwa sọdún ayọ̀ fún mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú Olúwa yóò sọdún ayọ̀ fún yín mọ́mí dáàdì Olúwa yóò sọdún ayọ̀ fún yín ẹ ò ní dẹni wọ́n tì mọ́lẹ̀ gbogbo tí ń ṣe kọ́ máa fẹ́ gbà fún ènìyàn ló jẹ́ bí ìpéyàn ní ọdẹ orí ní orúkọ Jésù kò ní jẹ́ ìpín yín Ọlọ́run má jẹ̀mú yóò sọdún ayọ̀ fún yín mọ́mí dáàdì Olúwa yóò sọdún ayọ̀ fún yín bí ẹ ṣe ń pè é tí ẹ ṣe ń ṣàmì yẹn mọ́mí dáàdì ẹ ò rí ọwọ́ Ọlọ́run tí fani lọ́wọ́ sókè tí múni já gbangba mọ́mí yóò wọnú ayé yín ọkàn yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjá tún sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run má jẹ̀mú gbà mí Ọlọ́run má jẹ̀mú gbà mí Olúwa ràn mí lọ́wọ́ ohun tó yẹ mí yẹ ayé mi ṣùgbọ́n tí àwọn ènìyàn bí fi ń pọ́n mi lójú torí mò ń wọ́wọ́ ìpọ́njú kan o ṣé à ń pẹ́ tí ò yẹ kí wọ́n fi sínú ayé yìí ni wọ́n fi síbẹ̀ yẹn ohun tó yẹ ayé mi gangan ṣùgbọ́n wọ́n fi ń pọ́n mi lójú Olúwa bá ìpọ́njú yẹn wí kò nù ayé mi lónìí gbogbo ọwọ́ ìpọ́njú nínú ayé mi ò fẹ́ mọ́ gbogbo ohun ìpọ́njú nínú ayé mi ò fẹ́ mọ́ ẹlẹ́dàá mi kọ̀ láti ọ̀sán yìí lọ ó yá mú ìpọ́njú wàhálà kó nù ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mú o gbogbo tí ń ṣe ìpọ́njú àìlówólọ́wọ́ ìpọ́njú ni àìládìí orí ìpọ́njú ni àìlọ́kọ nílé ìpọ́njú ni àìní ìyàwó ìpọ́njú ni àìjẹ tó wù ní ní orúkọ Jésù ìpọ́njú mà ní lórúkọ Ọlọ́run má jẹ̀mú ní orúkọ Jésù Olúwa yóò bá ìpọ́njú yẹn wí gbogbo ọwọ́ ìpọ́njú nínú ayé yín mọ́mì dáàdì ní orúkọ Jésù ẹ ò ní rí mọ́ lórúkọ Ọlọ́run alààyè bójú ẹ̀yin báyìí ò tún gbúrò ẹnu ayé yín mọ́ gbogbo tí sọ́wọ́ ìpọ́njú yẹn lónìí ní orúkọ Jésù Olúwa kó fagilé bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹjá lọ tún sọ fún Ọlọ́run ká tó bọ́ sínú ìpele mìíràn ẹjá sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ohun tí àwọn ẹgbẹ́ mi ń ṣe ní ìrọ̀rùn ẹ rí gbogbo táwọn ẹgbẹ́ yìí ṣe ẹlòmíràn ò tiẹ̀ dá tó yín ẹlòmíràn ò fáyìn tó yín
ẹlòmíràn ò ní ohun tí ẹ ní, ẹlòmíràn kódà a ò rọ̀ ní ọ̀rọ̀ tó tẹ́tẹ́ ẹ níyẹn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run gbà mí, Olúwa fèmí náà lọ́kàn balẹ̀. Àwọn tí ò tó mi, àwọn tí mo jù lọ, wọ́n ti ń ṣe ohun tó dára, wọ́n wà ní ipò tó yẹ wọ́n. Ọlọ́run o, ipò tí mo wà ti sú mi, ó yá mọ́ mi kúrò níbẹ̀, gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Mọ́mì dáàdì ní orúkọ Jésù, ipò tẹ́ ẹ ti ń lò yẹn ti tó change. Ọlọ́run má jẹ̀mú ya kó tún yín síwájú. Ipò tí ẹwà yẹn ti tó gẹ́, bàbá o, ó yá mú wọn kúrò ní ipò náà, ó yá sún wọn síwájú. Ọwọ́ ipò ojú kan yẹn ti tó gẹ́, lónìí ní orúkọ Jésù, Olúwa yóò sún ayé yín síwájú. Olúwa yóò tún ipò yín ṣe. Ipò tó yẹ yín ayé yín dáadáa lẹ́yìn láti ọ̀run wá, èṣù ló dé ló ti mú kádàrá yẹn ló yí padà. Lónìí ní orúkọ Jésù, ọwọ́ Ọlọ́run tí tó yí ayé ẹni padà, ó yá kó wá yí padà. Bàbá yí padà, ọmọ yí padà. Ọwọ́ Ọlọ́run tí ń ṣàtúnṣe ayé yẹn ní orúkọ Jésù, ó yá kó tún ṣe. Bàbá tún ṣe, ọmọ tún ṣe, ẹ̀mọ́ tún ṣe. Ọwọ́ Ọlọ́run ní wákàtí ọ̀wẹ̀, ó yá kó tún ayé yín ṣe, ó yá kó tún ṣe, ó yá kó tún ṣe, ó yá kó tún ṣe. Ọlọ́run má dùn mú, bàbá bá mi tún ṣe. Ayé wọn fẹ́ ìtúnṣe ni. Lónìí ní orúkọ Jésù, Olúwa yóò tún ayé yín ṣe. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ tún sọ fún Ọlọ́run, ẹ jẹ́ gbàdúrà kan yìí, ẹ sọ fún Ọlọ́run ká tó bọ́ sínú ìpele mìíràn. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa má ṣe mí ní adágún omi. Adágún omi, ohun búburú ló ń fò bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yóò kù síbẹ̀, yóò mi márùn ni. Ọlọ́run gbà mí. Ẹ rí i pé iná ń wò pé kí ló dé tó jẹ́ pé gbogbo táwọn ẹgbẹ́ mi ń ṣe nírọ̀rùn tẹ́mi fi tún láti ṣe báyìí. Ọ̀tá ni wọ́n fẹ́ sọ ìrìn àjò ayé ẹni di adágún odò, èyí tí ò ní ṣe kíni, èyí ò ní ìtumọ̀. Mọ́mì, mo rí ọwọ́ yín bẹ́ẹ̀ ṣé kí mi kú ètò àti kú iṣẹ́ lórúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú yóò sọ ayé yín síwájú. Ṣé ẹ rí ọdún yìí bó ṣe pé yín, èyí tó túnbọ̀ yóò pé yín jù bẹ́ẹ̀ lọ. Mọ́mì, lórúkọ Ọlọ́run àlàyé mo ní yóò tún pé yín jù bẹ́ẹ̀ lọ, torí pé kíni ẹ̀mí gígùn àti àlàáfíà tí mo rí níwájú yẹn ilé ọ̀fìn ló lé ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Ọlọ́run mú ayé mi kúrò ní adágún odò. Adágún odò kì í wúlò fún kankan, kódà kò sẹ́ni tó lè pọ́n, kò sẹ́ni tó lè fi fọsẹ̀, kò sẹ́ni tó lè fi abádé pé wọ́n fi wẹ̀, torí yóò dàrú egún, yóò máa rùn ní. Ẹ̀yin náà ń wò pé bí ẹ bá wa ṣe bẹ́ẹ̀ náà kí ló wá dé tó jẹ́ pé bí mo ṣe dára tó yìí àwọn èèyàn gidi ò kọnu sí mi, àwọn sàkúsàkú èèyàn ló ń kọnu sí mi, àwọn tí ò ní ìtumọ̀ ló ń kọnu sí mi. Ọwọ́ ni, ọwọ́ omi adágún ni. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, Ọlọ́run má jẹ̀mú, ó yá jẹ́ ayé mi gbà kó lọ́wọ́ omi adágún. Ìfẹ́ ayé mi nínú adágún omi mọ́, ìfẹ́ kó sọ ayé mi di adágún odò mọ́. Ọlọ́run má jẹ̀mú, ó yá jẹ́ ká ayé mi sàn tààrà. Ẹ̀rí, ẹ jẹ́ kí ayé mi kó ṣe kíni, jẹ́ kí ayé mi sàn tààrà. Mú ayé mi kó ní adágún odò. Ẹ gbàdúrà yìí, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ̀mú, ó yá kó mú ayé yín kó ní adágún, ó yá kó mú ayé yín sàn débi tí a ó ti ṣe rere, ó yá kó mú ayé yín sàn débi tí wọ́n ti rìnà rí yín, ó yá kó mú ayé yín sàn síbi tí wọ́n ti rí pé yes, ògo Ọlọ́run wà ní ara yín. Ọlọ́run má jẹ̀mú, yá kó mú ayé yín sàn síbẹ̀. Lónìí ní orúkọ Jésù, tá a bá rí agbára kágbára èyí tí ò ní ìtumọ̀ tí wọ́n fi lọ àwọn sọmi ayé yín di adágún odò yẹn, lónìí ní orúkọ Jésù wọ́n gbèrè tì ní ayé yín yóò tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ó yá jẹ́ lọ sọ fún Ọlọ́run, àdúrà yẹn jásáré gbà, ẹ má bínú. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ohun tí mo fi ń wù ìwọ Ọlọ́run alààyè ẹ sì ń wù ní. Bẹ́ẹ̀ ni àìmọye èèyàn ló ti dìlítì rẹ̀ lẹ́nu ìgbàlẹ̀ mọ́ yìí, àìmọye èèyàn ló ti lolúwa ṣe kíni, ó ti dìlítì rẹ̀, ṣùgbọ́n ó ní ètò fún ayé yín ni. Dáàdì, mọ́mì, Olúwa ní ètò fún ayé yín ni. Brọ́dà mi, sísà, Ọlọ́run ní ètò fún ayé yín ni tí ò ti dì mú yín kọjá lọ. Ẹ̀yin lẹ́sọ̀ fún Ọlọ́run ní ọ̀sán yìí, Olúwa ètò rere tó dá ayé mi dúró dè, ètò rere tó dá ayé mi dúró dè, Ọlọ́run jẹ́ ó hàn sí èmi gangan, jẹ́ ìtumọ̀ ayé mi kó hàn sí mi, jẹ́ kí n mọ ìtumọ̀ ayé mi. Ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú, ètò rere tó dá dúró sílẹ̀ fún ayé yín, ètò fi ti wà ní ayé tẹ́ ẹ fi ti kú ní òní ní orúkọ Jésù. Ètò rere yẹn ó yá kó hàn, Olúwa jọ̀ọ́ hàn, Bàbá jọ̀ọ́ hàn, Ọmọ jọ̀ọ́ hàn lónìí ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ṣe ní ayé yín kò hàn sí ẹ̀yin gan, ìwàláyé wà láyé yín, ẹ ò mọ ìtumọ̀ rẹ̀. Lónìí ní orúkọ Jésù, Olúwa yóò fún yín ní ìtumọ̀ ayé yín, nítorí pé kíni ìyípadà ohun rere èyí tí ayé yín fẹ́ lónìí ní orúkọ Jésù yá kó nú ayé yín lọ.
mọ́mì dáàdì brọ́dà sísà mi ẹ ó fò fún ayọ̀ ọkàn yóò dẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ọlọ́run má jẹ́ fi àṣẹ dá wa lóhùn lórí àdúrà tá a gbà tán ó yá fi àṣẹ dá wa lóhùn mọ́mì dáàdì ẹ ó rí ọwọ́ Ọlọ́run tí dání lọ́wọ́ tí fẹ́ lọ́wọ́ sókè ní orúkọ Jésù yóò tún ayé yín ṣe ìpín láti wákàtí wọ́n yá kó bẹ̀rẹ̀ sí sọ́re oore tí ayé yín fẹ́ oore tí ayé yín nílò oore tí ó ní ìtumọ̀ sí ayé yín lónìí ní orúkọ Jésù yá kó ti ayé yín lọ́wọ́ mọ́mì ní orúkọ Jésù ayé yín yóò ní ìtumọ̀ ẹ ó fò fáyọ̀ dáàdì mi bẹ́ẹ̀ ni yóò rí sísítà Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ tún lọ nínú àdúrà yìí àdúrà eléyìí mẹ́ta péré ni ẹ jẹ́ sọ fún Ọlọ́run mẹ́ta péré ni àdúrà eléyìí ẹ jẹ́ sọ fún Ọlọ́run mímọ́ ọba tó pọ̀ nípa àti agbára kí ni mo ṣe fún àwọn ènìyàn ìkà tó fi ń lépa ẹ̀mí mi a gbọ́dọ̀ fọwọ́ ogun yẹn bú o December tá a fowó lọ́kàn yìí kò gbọ́dọ̀ di èmi àti yín mẹ́rù tọmọtọmọ lórúkọ Jésù kò sì ní dìwà mẹ́rù ẹ jẹ́ sọ fún Ọlọ́run kí ni mo ṣe fún àwọn ènìyàn ìkà tí wọ́n lókun bí tí màá gbégbà tí wọ́n ní wọn ò ní rọ́nà lọ Ọlọ́run o gbogbo ẹ̀mí kẹ́mi tí ò rí Ọlọ́run alààyè sọ̀rọ̀ nípa rẹ̀ tó gbẹ̀rẹ̀ ní ẹ̀mí ìkà tó wá ń lépa ẹ̀mí mi fún ibi tàbí fún ikú òjijì Ọlọ́run ikú rẹ̀ tó ń wá sínú ayé mi ó yá gbélé lórí gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù gbogbo ẹ̀mí tí wọn ò lépa ẹ̀mí rẹ̀ tó ń lépa ẹ̀mí mi fún ibi tàbí fún ikú òjijì lónìí ní orúkọ Jésù Olúwa gbélé lórí bàbá gbélé lórí ọmọ gbélé lórí gbogbo ikú òjijì tó fi wá ayé mi kiri tàbí ayé àwọn ọmọ mi lónìí ní orúkọ Jésù ó yá kó gbé lórí ara rẹ̀ ó yá kó gbé lórí ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹrú ló ń rẹrù ọba o ẹrú ló ń ru ẹrù ọba ta ló fẹ́ rán sínú ayé mi tí ó rẹrù ayé mi ẹ wò pé yàdúrà náà tún bẹ̀rẹ̀ irú àdẹ pẹ̀lú ọjọ́ orí bẹ́ẹ̀ ni ayé mi jẹ́ fún nǹkan ó yẹ fún àánú ńlá ayé mi yẹ fún àánú ńlá èyí tí ó ràn sí àránṣẹ́ mi lọ́wọ́ sókè èyí tí ó mú já gbangba ẹrú tí rẹrù ọba Olúwa rán sí mi ẹrú ní rẹrù ọba Olúwa ẹni tí ó ràn sí mi tí ó rẹrù ayé mi tí ó rù tárùn tí òfin ní tó wọ́ ní o Ọlọ́run o ó yá rán sínú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù Ọlọ́run má jẹ̀mú o ẹrú ló máa rẹrù ọba ẹni tó ràn sínú ayé mi tí ó rẹrù ayé mi èyí tí ó ràn mí lọ́wọ́ tí ó fà mí lọ́wọ́ sókè èyí tí ó mú ayé yín já gbangba mọ́mì dáàdì ó yá kó ràn sínú ayé yín Ọlọ́run má jẹ̀mú wọn fi ìpè àti ìtẹ̀dọ́ àtàdé orí mi fi gbàdúrà fún yín ẹrú tí ó rẹrù yín ní orúkọ Jésù Kristi ó yá kó ràn sáyé yín mọ́mì dáàdì lórúkọ Jésù ẹni tí Ọlọ́run yóò lò fún ayé yín èyí tí ó ràn ayé yín lọ́wọ́ èyí tí ayé yín kú ní ojú kan náà tí ayé yín ó sùn síwájú ju bí ẹ ṣe wà yín lọ ní orúkọ Jésù Olúwa kó ràn sí yín Olúwa ràn sí wọn bàbá ràn sí wọn ọmọ ràn sí wọn ẹ̀mọ́ ràn sí wọn lónìí ní orúkọ Jésù ẹrú tí ó rù ẹrù yín ní orúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó tún kù nínú mẹ́ta yẹn rèé ẹ jẹ́ sọ fún Ọlọ́run ẹ̀yin mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára Ọlọ́run má pè mí lápá láti ṣe rere ẹ̀rí dáàdì mò ń wò yìí o ẹ̀rí agbára ń tòótọ́ ṣùgbọ́n ẹ̀rí agbára tó lè pín tó lè sun yín síwájú ju bẹ́ẹ̀ ṣe wáyé lọ agbára kan ló ń fà á sẹ́yìn Ọlọ́run má pè mí nípa láti débi ògo mi ẹ̀mí má pè mí nípa láti débi ògo mi torí ẹ̀mí aṣẹ́ni lórí kò sí tí wọ́n ṣe o ìrìn tó yẹ kéèyàn rìn ní ọjọ́ mẹ́ta wọ́n lè sọ́dọ̀ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ́yàn lọ́wọ́ àbí òye wa wọ́n lè ẹ̀rẹ́ àwọn ọmọ Ísírẹ́lì ìrìn 40 ọjọ́ ó dẹ̀ di 40 ọdún mọ́ wọn lọ́wọ́ nípa àìní ìkíyèsára nípa ilé gbàdúrà nípa ilé fi ọ̀rọ̀ wọn sun Ọlọ́run tí ìrìn 40 ọjọ́ tó wá di 40 ọdún mọ́ wọn lọ́wọ́ àìmọ̀ yóò ti kú àwọn kéékèèké kan ti dàgbà ti darúgbó sínú ìyà nì Ọlọ́run gbà mí ẹ̀ ń pé ìyá gbọ́dọ̀ máa tún jìyà débi tó dún ayé dé yìí kẹ́yìn ọmọ tó kọ̀ntínú rẹ̀ bàbá gbọ́dọ̀ máa jìyà dá mọ́mì mi débi tó bá ayé dé yìí kẹ́yìn náà tún kọ̀ntínú kọjá pé àwọn ìyà tí màmá jẹjẹjẹ tí wọ́n fi kọjá lọ ìyà tí bàbá jẹjẹjẹ tó fi kọjá lọ ẹ̀yin náà tún jẹ kíni ẹ̀yin náà tún jẹ wẹ́wẹ́wẹ́ rẹ̀ Ọlọ́run gbà mí lọ́wọ́ ìyà ìyọ̀ yẹ mí ìyọ̀ òfin ti bọ́dì mi ìyọ̀ yẹ ọkọ́tọ́ sí mi Ọlọ́run gbà mí ṣàánú fún mi mú mi kú ònú ìyà
gbogbo ọwọ́ ìyà àti ẹsẹ̀ ìyà tó lóun wọnú ilé mi tàbí wọnú ayé mi, tó lóun wọnú iṣẹ́ mi tàbí bà iṣẹ́ mi jẹ́, tó lè fi ìyà wọnú ayé mi lónìí ní orúkọ Jésù. Olúwa pín wáyé gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù, ọwọ́ ìyà ní orúkọ Jésù ó yá kó kùnà ayé yín. Mọ́mì, mo pa aláṣẹ ní orúkọ Ọlọ́run alààyè ní gbogbo ọwọ́ ìyà, gbogbo ojú ìyà, gbogbo ẹsẹ̀ ìyà tí ọ̀tá àti ìdílé àti ènìyàn bí tí wọ́n lè máa fi wò yín, fi wo ayé yín, fi wo iṣẹ́ yín, fi wo ọ̀nà yín lónìí ní orúkọ Jésù. Olúwa pín yín yà, ẹlẹ́sàmí, Olúwa ti pín yín yà gbogbo ọwọ́ ibi, gbogbo ọwọ́ ìyà nínú ayé yín ní orúkọ Jésù Kristi. Ó fi ayé yín sílẹ̀, ayé yín yóò ní ìtumọ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yá fàṣẹ dá wa lóhùn, ọba àwọn ọba fi àṣẹ dá wa lóhùn, akọ̀mọ́tìkálẹ̀ yóò fi àṣẹ dá wa lóhùn. Gbogbo ọwọ́ ìyà, gbogbo ẹsẹ̀ ìyà, gbogbo ojú ìyà tó fi ń wo ayé yín yẹn, tó fi ń wo ìpín yín lónìí ní orúkọ Jésù kò tó jẹ́ ìpín yín mọ́, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Àtúnlọ́nù àdúrà méje mẹ́rin, ẹ jẹ́ àgbàdúrà, àgbàkú làdúrà, àgbàkú ni, àgbàkú làdúrà o. Kò sí téyìn èkú dà gbó báyìí, téyìn èkú dànù báyìí, àgbàkú ni, àgbàkú làdúrà. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, ìkíní nínú àdúrà yẹn rèé o. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, Olúwa rán olóore tèmi sí mi kọ́dún èkó tó parí, torí mo fẹ́ sọpẹ́ lórí ẹ̀, mo ní ọpẹ́ lórí rẹ̀. Ọlọ́run jẹ́ lè fún ọlọ́pẹ́ náà, ó yá rán olóore tèmi sí mi. Aláàánú kan ṣoṣo tó yẹ gbẹgbẹ̀rún ènìyàn lọ, ó yá rán sí mi. Ẹ gbàdúrà yìí orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Olóore aláàánú yín, Olúwa kó rán sí yín, ètí ó ràn yín lọ́wọ́, tí ó fà yín lọ́wọ́ sókè, tí ọ̀rọ̀ yín ò ní sú ní ìgbà kankan ní orúkọ Jésù. Olúwa kó rán sí yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Mọ́mí ṣe mọ̀ pé àwọn oore kan wà tó yẹ pé kì í ní ìgbìmọ̀ nínú, ẹ gbàgbọ́. Oore tó tí ò ní ìgbìmọ̀, ẹ mọ̀ pé oore kan wà tó yẹ pé àwọn oore yẹn kò ní ìgbìmọ̀ nínú. Sọ fún lágbájá náà, yẹn ṣe fún ọsùn ẹjẹ, sọ fún lágbájá, oore yẹn ò ní ìgbìmọ̀, kò ní kọmitì nínú. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run, oore tí ò ní ìgbìmọ̀, oore tí ò ní kọmitì, èyí tó yẹ pé olóore mi yóò ṣe tààrà, tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọmitì. Olúwa ṣe fún mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Oore tí ò ní ìgbìmọ̀, èyí tí ò ní kọmitì nínú, kọ́dún tó parí, mọ́mì dáàdì, Olúwa yóò ṣe fún yín. Bàbá ó yá kó ṣe fún wọn. Ọlọ́run májẹ̀mú, mo rí ọwọ́ yín ní orúkọ Jésù. Oore tí ò ní ìgbìmọ̀, tí ò ní kọmitì, dáàdì, Olúwa yóò ṣe fún yín. Mọ́mì, Olúwa yóò ṣe fún yín. Oore tí ẹnikẹ́ni ò lè sọ pé àwọn làwọn ní, bó bá ṣe wí mo lè fún ọ, bó sì wí mo lè fún ọ. Oore tí Ọlọ́run bá ti lọ́wọ́ sí kò ní ìgbìmọ̀, kì í ní kọmitì nídìí. Lórúkọ Jésù, Olúwa yóò ṣe fún yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àáfà, mo ń rí ọwọ́ yín lórúkọ Jésù. Oore tí ò ní ìgbìmọ̀, Olúwa yóò ṣe fún yín ní ìlú tí ẹ wà yẹn. Oore tí ò ní kọmitì nínú yóò ṣe fún yín lórúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò dì yín mú. Àáfà ìbílẹ̀ rédíò nìyẹn. Ọlọ́run májẹ̀mú kó wà pẹ̀lú yín. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ó yẹ ẹja tó sọ fún Ọlọ́run, àdúrà kẹta nínú méje, ẹja sọ fún Ọlọ́run, Olúwa gbà mí o, ikú ọmọ ọ̀yẹ́ mi. Ọlọ́run gbà mí o, ikú ọmọ ọ̀yẹ́ mi. Ọlọ́run má jẹ́ yẹ fún ẹkún ọmọ, má jẹ́ yẹ fún ẹkún ọmọ. Ọlọ́run gbà mí, ikú ọmọ ọ̀yẹ́ mi má jẹ́ ó tọ́ sí mi. Gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run má jẹ́ mú ikú ọmọ ọ̀yẹ́ mi, ikú ọmọ ọ̀yẹ́ mi má jẹ́ ó tọ́ sí mi, má jẹ́ ó jẹ́ ìpín mi, má jẹ́ ó tọ́ sí mi, má jẹ́ ó jẹ́ ìpín mi, má jẹ́ ó tọ́ sí mi, má jẹ́ ó jẹ́ ìpín mi. Ikú ọmọ lórúkọ Jésù. Mọ́mì, kò ní tọ́ sí yín, kò ní jẹ́ ìpín yín, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kẹrin rèé, ẹ jẹ́ sọ fún Ọlọ́run, èmi ọba tó pọ̀ nípa àti agbára, bí ìpín mi bó ti wù kó rí mi ò mọ̀, kò sẹ́ni tó lè sọ pé bó ń ṣe yàn rè. Ọlọ́run gbà mí, má jẹ́ kí ìpín mi, má jẹ́ ó burú, bó tiẹ̀ jẹ́ pé nǹkan kan ló ń díwọ́ ìrìn àjò mi lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ṣàtúnṣe rẹ̀, gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Olúwa ṣàtúnṣe rẹ̀, ìpín mi ní orúkọ Jésù. Olúwa ṣàtúnṣe rẹ̀, bó bá kù díẹ̀ káàtó ń bẹ, ó yá máa tó ṣe, bàbá tó ṣe, ọmọ tó ṣe, ẹ̀mí mọ́ tó ṣe. Mọ́mì, ìpín yín ní orúkọ Jésù. Dádì, ìpín ní orúkọ Jésù, Olúwa yóò tún ṣe.
dádì Olúwa yóò tún ṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Àdúrà karùn-ún rẹ̀ já lọ sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹni tó pẹ̀rẹ̀ ní kùkùté ìdílé mi, tó pẹ̀rẹ̀ ní kùkùté ìdílé ìyá, tó pẹ̀rẹ̀ ní kùkùté ìdílé bàbá, tó ní bí mo ṣe wá náà ní í ṣe lọ, ìní ní kíni ìní lórísun. Ọlọ́run gbà mí, orísun ayọ̀ mi máa ṣàtúnṣe rẹ̀. Gbogbo ẹni tó pẹ̀rẹ̀ ní kùkùté ìdílé yẹn, tó ní kùkùté ìdílé lòun, bí wọn bá kú Olúwa mo ò ní dìde, tó wọn bá kú Olúwa mo ò ní lọ́bi kankan. Ọlọ́run gba ayé mi kúrò ní ọwọ́ rẹ̀. Gbogbo ẹ̀mí kùkùté rẹ̀ ti fi ń da ayé mi láàmú, tó lọ́wọ́ fi fa ayé mi lọ́wọ́ sẹ́yìn, tó yẹ pé tó yẹ kí n tètè ṣe mi tí ì ṣe. Ọlọ́run gba agbára lọ́wọ́ rẹ̀ tí ó gbèrè tìjú ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù ẹni tó pẹ̀lẹ́ ní kùkùté ìdílé lónìí ní orúkọ Jésù Kristi. Bàbá gbàgbára lọ́wọ́ rẹ̀, ọmọ gbàgbára lọ́wọ́ rẹ̀, ẹ̀mọ́ gbàgbára lọ́wọ́ rẹ̀, gbogbo ohun tó fi ń ṣagbára lé mi lórí ní orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú yóò dojú tì gbogbo kùkùté ìdílé yẹn nínú ayé yín mọ́mì, gbogbo kùkùté ìdílé yẹn nínú ayé yín dádì, tó lóun ò ní jẹ́ rọ́nà lọ, tó ní àbí òun bá kú lẹ́ẹ̀tọ́ rọ́nà lọ lórúkọ Jésù. Olúwa yóò fi kú òjijì pa, ikú òjijì ní ọ̀rọ̀ rẹ̀ tọ́ sí ní orúkọ Jésù. Olúwa kó fi kú òjijì pa gbogbo ẹni tá ìlépa rẹ̀ tó lépa ayé fún ibi, tó lọ́wọ́ máa fa ayé sẹ́yìn ní orúkọ Jésù. Olúwa yóò fi kú òjijì pa. Mọ́mì dádì ẹ rọ́nà lọ, bàbá mi ẹ múlẹ̀ máa rọ́nà lọ, mọ́mì mi múlẹ̀ máa rọ́nà lọ, ọkàn yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Àdúrà kẹfà rèé, ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa ràn mí lọ́wọ́ ju bí tí mo wà yìí lọ. Ẹ̀mí máa ràn mí lọ́wọ́ ju bí tí mo wà yìí lọ. Ẹ mọ̀ pé ó yẹ ká ẹ mọ ti bí bọ́ síbí ló dà. Kọ́lọ́run kó ràn yín lọ́wọ́ ju bí tí ẹ wà yẹn lọ. Ọlọ́run gbà mí, ràn mí lọ́wọ́ ju bí tí mo wà yìí lọ. Ipò ojú kan mo fẹ́ máa káàkiri ni ní ti rere. Ọlọ́run ràn mí lọ́wọ́ ju bí tí mo wà lọ. Ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Olúwa yóò ràn yín lọ́wọ́ ju bí tí ẹ wà yẹn lọ. Bàbá ẹ gbàgbọ́ Ọlọ́run aláàánú yóò ràn yín lọ́wọ́ ju bí tí ẹ wà yẹn lọ. Màmá ẹ gbàgbọ́ Olúwa yóò ràn yín lọ́wọ́ ju bí tí ẹ wà yẹn lọ. Ọkàn yín yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rèé, ẹ já sọ fún Ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Olúwa la ọ̀nà fún mi. Ẹ rí pé ọdún yìí ò gbọdọ̀ lọ tán mọ́ wa lọ́wọ́ tí a fi tètè rí tiwa mú. Olúwa la ọ̀nà fún mi, Olúwa la ọ̀nà fún mi. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ wa àti ìṣẹ̀dá wa gbọ́dọ̀ tún rí ọ̀nà mìíràn. Kò yẹ ká máa jẹ́ǹjẹ̀ kan ní gbogbo ìgbà. Ọlọ́run la ọ̀nà fún mi, Ọlọ́run jẹ́ kọ́nà kó là fún mi, jẹ́ kí ògo mi kó tàn, kí ìràwọ̀ mi kó bú jáde. Gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù. Olúwa yóò la ọ̀nà fún yín, bàbá la ọ̀nà fún mi, ọmọ la ọ̀nà fún mi. Ìlànà ayọ̀ tí ó kan ayé mi, ètí ayé mi ó fi mọ̀ pé òun ní ìtumọ̀ ní orúkọ Jésù. Ó yá kó wọnú ayé mi lọ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mọ́mì dáàdì Ọlọ́run májẹ̀mú yóò la ọ̀nà fún yín, ọkàn yóò sì balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ sáré gbàdúrà mẹ́ta kéré yìí, àdúrà mẹ́ta yẹn já sáré gbà. Ẹ̀mí Ọlọ́run ló sọ sí mi létí, ó ní ẹja bẹ òun, ẹja jọ bẹ́ẹ̀ á máa bẹ Ọlọ́run ni. Àgbàfẹ́ ẹ̀kú báyìí ládùúgbà tẹ́yìn ẹ̀kú kẹ̀kẹ́ báyìí ìyá máa gbàdúrà ni. Ẹja sọ fún Ọlọ́run, Ọlọ́run kó ló ń bó òróró mi ò gbọdọ̀ gbẹ. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́ ọrẹ ọdún, ó yẹ kẹ́ ẹ ti bẹ́ẹ̀ ni, ó yẹ wọ́n ti máa fún yín ní ọrẹ ọdún. Ọlọ́run gbà mí kó ló ń bó òróró mi má jẹ ọgbẹ. Bàbá gbà mí má jẹ́ kó ló ń bó òróró mi ó gbẹ. Gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára ga Jésù. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, kó ló ń bó òróró yín ò ní gbẹ, tèmi náà ò ní gbẹ. Kó ló ń bó òróró yín ò gbọdọ̀ gbẹ. Aláàánú ńlá yóò ràn sí yín, kó gbá láàánú dìde sí yín, kọ́kàn yín lè balẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Nínú àdúrà méjì tó kù ìkan rẹ̀ nínú rẹ̀ já sọ fún Ọlọ́run, Ọlọ́run ò tún ìṣẹ̀dá mi tún ṣe. Ó ṣe pàtàkì tó à ń fi ohun rere kan wọ́n fi ń lọ bàbá yìí, ṣùgbọ́n ẹni tó lè lóhun ó tún takò tí ohun rere yẹn ò fi ní bọ́ sí i. Ilé já sọ fọlọ́run, ẹ gbọ́wọ́ sí yín sí orí yín. Ọlọ́run gbà mí, mo ń tarí olóore dànù nínú orí mi yìí. Olúwa tún ṣe, bàbá tún ṣe. Ǹtúwọ́ tó ń ta olóore jìnnà sí mi ẹlẹ́dàá mi, gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ọ̀sán yìí.
ó yá tún ìṣẹ̀dá mi iṣẹ́ Ọlọ́run tún ṣe má taari olóore jìnnà sí mi má gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára Jésù Ọlọ́run má jẹ̀mọ́ ẹlẹ́dàá mi gbọ́ ọ̀rọ̀ Olúwa ó yá máa gba ọ̀tún bàbá jí ó gbọ́ ọ̀tún ọmọ jí ó gbọ́ ọ̀tún ìṣẹ̀dá mi gbọ́ ọ̀rọ̀ Olúwa má taari aláàánú jìnnà sí mọ́ má taari olóore jìnnà sí mọ́ jẹ́ ìrún olóore jẹ́ ìrún aláàánú yálàánú ràn mí lọ́wọ́ jẹ́ wọ́n fà mí lọ́wọ́ sókè jẹ́ wọ́n mú mi dá gbangba bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kan tó kù rè ẹ jẹ́ á sọ fún Ọlọ́run àdúrà kan tó kù rè ẹ jẹ́ á sọ fún Ọlọ́run má jẹ̀mú oore téèyàn máa gbà lópin ọdún méjì ni bẹ́ẹ̀ ni dáàdì oore méjì ni máa wá ní òpin ọdún ṣùgbọ́n ètò àwa ń béèrè fún ara tí àwa òun lóore ayọ̀ Olúwa fún mi ní oore ayọ̀ oore òpin ọdún tí wà fún mi bàbá mo rí ọwọ́ yín Ọlọ́run má jẹ̀mú yóò wà pẹ̀lú yín oore ayọ̀ lèmi ń béèrè lọ́wọ́ ọwọ́ Ọlọ́run alààyè oore ìdùnnú oore àjẹkálẹ̀ Ọlọ́run má jẹ̀mú yá fi lé mi lọ́wọ́ gbàdúrà orúkọ Jésù agbára gíga Jésù agbára ńlá Jésù oore ìdùnnú oore ayọ̀ èyí tí ń jẹ lájẹpẹ́ fẹ̀mí gúngùn jẹ́ ní orúkọ Jésù Olúwa kó fi lé mi lọ́wọ́ mọ́mì dáàdì bí ẹ ṣe ń wọlé yín Olúwa yóò forí ayọ̀ lé yín lọ́wọ́ kọ́dé tó parí ohun tẹ́ ẹ tí bẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ yẹn lórúkọ Jésù ó yẹ gbà ó ní kìkìdá ká gbàgbọ́ ni ó ní tá a bá gba wòlíì bó lájèrè wòlíì ohun tẹ́ ẹ lérò pé yóò ṣẹlẹ̀ ní ohun rere yẹn mọ́mì dáàdì mi Olúwa yóò ṣe fún yín oore tuntun oore ayọ̀ ó yá kó tẹ̀yìn lọ́wọ́ yóò tẹ̀yìn lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Ọlọ́run má jẹ́ bóyá fàṣẹ dá wa lóhùn lórí ìbéèrè àdúrà wa yẹn ó yá fi àṣẹ dá wa lóhùn oore tuntun oore ayọ̀ ní orúkọ Jésù Olúwa yóò fi lé wa lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá gbogbo yín lórúkọ Jésù mò ń kí yín lẹ́yìn kí àlàáfíà pé Ọlọ́run má jẹ́ yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè yóò rò lóore sí yín yóò rà láàánú sí yín àti àáfàá náà Ọlọ́run má jẹ́ yóò wà pẹ̀lú yín mò ń rí ọwọ́ yín ọwọ́ Ọlọ́run tí kì í dáni dúró sí ojú kan tí fani lọ́wọ́ sókè yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè Ọlọ́run aláàánú yóò ràn yín lọ́wọ́ yóò mú yín já gbangba wàhálà ìdààmú kò ní jẹ́ ìpín yín ọba májàmú yóò fà yín lọ́wọ́ sókè olóore kan ṣoṣo tó jẹ́ gbẹgbẹ̀rún èèyàn lọ lónìí ní orúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀yìn ètò tí ọ̀sán yìí ẹ má bínú bí ohun mi ṣe rí mo ṣe parí ìsọjí mo ṣe parí ìṣòro méje kan ní àná ẹ má bínú rárá lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín Ọlọ́run má jẹ̀mú ìgbà tó bẹ̀ ìdíjọ́ mẹ́jọ òun yá ti clear jù báyìí lọ Ọlọ́run má jẹ̀mú yóò wà pẹ̀lú yóò dúró tì yóò tì lẹ́yìn ẹ ní gbèrò ìtìjú ọdún yìí ní orúkọ Jésù ẹ rí ohun rere tọ́ka sí bẹ́ẹ̀ ni yóò rí mo kí ẹ̀yin bàbá mi nínú Olúwa mo kí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àti kínní àti kejì àti mùsùlùmí àti kírísítẹ̀n tí wọ́n ń wò ó ní orúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú yín yóò tilẹ̀ Ọlọ́run ó sọdún ayọ̀ fún wa ó gbọ́dọ̀ sọdún ayọ̀ fún wa nígbà tá a ní ọ̀nà mìíràn tó yẹ pé ní tá a jókòó tì náà rè yóò sọdún ayọ̀ fún wa á rà láàánú á rò lóore bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tí a bá fẹ́ sùn ẹ jẹ́ ká máa ka Psalm 18 32 to 35 ẹ jẹ́ ká máa lò ó Psalm 18 32 to 35 ẹ jẹ́ ká máa kà á ká máa fi bá Ọlọ́run sọ̀rọ̀ lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú wa Ọlọ́run májàmú yóò dì wá mú àní gbèrè tìjú mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní Nàìjíríà níbí pẹ̀lú pé wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nílùú UK ní orúkọ Jésù iléeṣẹ́ méjèèjì ní orúkọ Jésù kò ní di títì pa ọfà yóò fẹ́ ìṣòdẹ̀ ní bà wá mo kí bàbá àti mọ̀mọ́ tí wọ́n ní iléeṣẹ́ ìbílẹ̀ rédíò náà ní orúkọ Jésù Ọlọ́run májàmú yóò dúró tì yín ilé yín ò ní dàrú òfò tí máa ṣe ní òpin ọdún kò ní ṣe yín torí òfò kan máa ṣe àwọn mìíràn ní òpin ọdún mo ní kò ní jẹ́ ìpín yín iléeṣẹ́ yẹn ní orúkọ Jésù yóò gbèrú ọ̀nà rẹ̀ yóò là káàkiri àgbáláyé iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tẹlifíṣàn Ọlọ́run yóò polongo yín délùú Nàìjíríà bó ṣe ń polongo ẹ lọ Ọlọ́run májẹ̀mú yóò polongo yín yóò fà yín lọ́wọ́ sókè ní ìjọ mẹ́jọ àtẹ̀mí àti yín a ò ní dòkú kódà nífẹ̀ẹ́ dòkú tá a bá fẹ́ pè yáàrú ẹ̀rẹ́ bá ti ṣe JP mo ní ẹ̀pọ̀ tó tẹlifóònù nọ́mbà mi kí ni tẹlifóònù nọ́mbà náà rèé 070 57 84 23 11 wà méjì lẹ́yìn rẹ̀ 070 57 84
23:11 ní ìjọ mẹ́jọ àti èmi àti yín fúnra mi báyìí ni máa gbé ní ìjọ mẹ́jọ àti èmi àti yín àní dòkú kódà ní fẹ́ẹ̀ dòkú pàápàá ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ní ìjọ mẹ́jọ ó dàbọ̀.